bí n bá sọ pọ́rọ̀ ìyé mi mọ́ irọ́ mo pa báǹtì mi bá tiẹ̀ wá fẹ́ bá mi ṣe kí n dúró sílé ọkọ bí kan máa fira wọn máa ṣe fọ́kọ mi níbí. ìjà yóò ṣe jẹ ọbàkan mi ni wọ́n. mo gbéra mo sì lọ bá ìyá mi gbogbo ẹjọ́ ẹ̀ fún ìyá mi. ìyá mi ní lágbájá ní èé wọn láwọn nǹkan tó sọ kí ló wáá fẹ́ ṣe gbogbo ohun tó o bá ti ṣe lórí ọ̀rọ̀ yìí ni mo ṣe àmọ́ ibì kan wà tó o gbọ́dọ̀ dé. mo níbo ni wọn lọ́dọ̀ àwọn ọbàkan rẹ ni o ò gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé o mọ̀ kódà kí wọ́n mọ̀ pé o mọ̀ o ò gbọ́dọ̀ fi hùwà sí fún wọn. ó ní wò wọ́n mo ṣe bẹ́ẹ̀ ni pé ó gbọ́ mo ṣe bẹ́ẹ̀ ni pé ó gbọ́ nígbà tí gbogbo ẹ̀ lè tán ìyá wọn nìkan mórí. ìyá mi ní ìfẹ́lẹ́ ìsan oore fún wọn èyí ní fi yẹ̀yẹ́ wọn síta torí ayé ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tán ṣe. wọ́n ní àmọ́ fún ọkọ rẹ bó bá sọ pé ó fẹ́ kọ ọkọ rẹ lẹ̀ báyìí mo fara mọ́ bó bá sọ pé ó kọ̀ sílẹ̀ ìwọ ló mọ̀ dí ó fara mọ́. àmọ́ eléyìí tó ń lóògùn láti bẹ̀rẹ̀ lájọṣepọ̀ ìyún lèmi ò fẹ́ o tó bá kú nísìnyí ní fi dípò ọmọ mi o. mo ní màámi mo ní mo fẹ́ kọ̀ sílẹ̀ ó sì ní wọn bí mi dá mo ló ti jí ọmọ tí ọ̀rẹ́ mi gbé fún ó ti jí gbé ó ní bóun mo ṣe pé òun ló jí gbé mo ní òun ló jí gbé ibi tó wá gbọ́mọ lọ ni ò jí mi. mo ní ìrísí mò ń rí Fẹ́mi lè pààyàn o. mímí tó bá wáyé báyìí kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán oríṣiríṣi nǹkan ló ń rà wá fún mi. tó bá ti di ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin náà mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ ni o torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ Fẹ́mi lè pa yín. ìyá mi ní kó bẹ́ẹ̀ kò lè pa mí ìgbà ni wọ́n pẹ̀ ní kò kí pàwo ó ṣe máa pa mí. màámi Fẹ́mi burú kò sí nǹkan tí Fẹ́mi fẹ́ ṣe fún ọ tó bá fẹ́ mọ́ mo wà lẹ́yìn ẹ̀. mo ní rárá àmì ẹ jẹ́ kó yín pé ẹ jẹ́ sí ilé fún mi pé ẹ ní jẹ́ kó mọ̀ pé ẹ mọ̀ sọ̀rọ̀ yìí. mo ní bẹ́ẹ̀ ni ẹ ṣèlérí fún mi pé ẹ ní jẹ́ kó mọ̀ pé ẹ mọ̀ sọ̀rọ̀ yìí. ìyá mi wo mi títí mi ní jẹ́ kó mọ̀ pé mo mọ̀ sọ̀rọ̀ yìí. náà kò sí wàhálà ìyá mi ṣèlérí fún mi mo sọ fún wọn pé mo máa gbé ọmọ mi wá ìyá mi ti ń gbélé tó wà òkè mo máa gbé ọmọ mi wá sọ́dọ̀ yín mo sì máa gbọ́mọ kan sí mi kọ́ mi lè máa lọ sí school. mo ní mo ti bá a sọ ó sì ní kó sí wàhálà ń bẹ. mo ní màmí ẹ má wọrí ọmọ tó kidnap yìí mi ì mọ ibi tó gbọ́mọ yìí sí tí ìjọba jẹ́ ìsọmọ yìí wọ́n máa pè mí sí i oníṣòwò ẹ̀rù yẹn ń bà mí ìfẹ́ kan pè mí sọ̀rọ̀ yìí. ìyá mi ní kó sí wàhálà ń bẹ ọkàn àwọn balẹ̀ àwọn sì mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ó máa níyànjú. inú mi dùn mo dì mọ́ ìyá mi ó ṣe jẹ́ wípé mo ṣáàdì mọ́ ìyá mi kúrò ń bẹ̀ mo lọ lé àjọ ń gbé kò síjà kò séwó pẹ̀lú bá mi lájọṣepọ̀ abẹ́rẹ́ ó wá dọjọ́ kan Fẹ́mi wá dé ó ní wípé òun fẹ́ ká ṣe olé èèyàn mẹ́ta. mo ní olé èèyàn mẹ́ta tani àti tani àti tani àwọn ní rárá o olóbìnrin ló máa ṣe kẹta wa. ó ní ṣé mo ti ṣe pẹ̀lú obìnrin àti obìnrin rí ó ní mi ì ṣe rí owó ètò fún lọ́ọ́ mi ì ṣe rí ó ní kí n má wọrí tá a fi jọ ń sọ̀rọ̀ yìí ẹnìkan ti ríǹgì bẹ́ẹ̀ wá ó ti lọ sílẹ̀kùn fẹ́ ni ènìyàn ti wọlé bẹ́ẹ̀ ni ẹ ṣe wọlé Fẹ́mi ojú mi báyìí ó ní ẹni tó máa kún wa rè ó wà náà fídíò tí mo wò
ó ní bẹ́ẹ̀ ni. Church wa ló ń lọ, ó ní bẹ́ẹ̀ ni. Mo sọ fún kó má involve mi pẹ̀lú àwọn tẹ̀jọ́ ń ṣòṣì ní church. Ó ní ṣé o like ẹ ni, mo ní mi ò fẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn. Tí wọ́n ti mara àtàwá mo sì gbọ́ ẹni tó wà ní church, mo ní mi ò fẹ́. Ó ní ó ní okay, ìyàwó mi sọ pé òun ò fẹ́. Ọkọ mi dẹ̀ fún lówó, ó dẹ̀ lọ. Tá fi dúró, ó ṣáà make àwọn 1 2 3 3 kan. Kò tó kó wákàtí kan, ẹnìkan tí ó tó rìn bed ó bá wọlé. Ṣé rí eléyìí? Ó pọ́n látòrí délẹ̀. Ọkọ mi ní kó ní sùúrù ká tó lè ṣe nǹkan kan. Ó máa ṣe àwọn test kan. Ó mọ àwọn kankan jáde. Ó gun lórí owó, ó tẹ̀ sí. Test náà ló bí test bí 5 tọkọ mi ṣe fún. Ó fi kíní yẹn sí. Ó lọ ní okay, we are safe. Ó ní síbẹ̀síbẹ̀ àwọn àdúrà ìdáàbòbò. Àbá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Àbọ̀sórí ó ní ká lọ sórí bẹ́ẹ̀dì. Ìkan náà àwọn yàrá kò ṣe ara tájọ́ ń sùn o. Ìkan náà àwọn yàrá dá lọ. Ara mi ò yá káká. Kíní tó máa ń lá yẹn ó ti bù díẹ̀ sí mi lọ́wọ́. Ó ní kémi náà là. Èmi náà ti ń bá a lá tipẹ́tipẹ́ tó ti ń fún mi. Nígbà tí mo lá, ọmọbìnrin náà là. Ìyẹn tètè mọ̀ tí tètè ó gbọ́ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ń dẹ̀ fúnra wọn. Èmi ò mọ iṣẹ́ tó ń ṣe. Ó ṣínú bí capsule báyìí, ó dẹ̀ bù sí mi lọ́wọ́. Tí sílé mi ló fún mi bẹ́ẹ̀ bó lá. Ìgbà tó yá tí mo ṣe lá tán báyìí, gbogbo nǹkan tá à ń ṣe ń dùn mọ́ mi. Fẹ́mi bá ní kémi àti ọmọ yẹn ká máa mọ yàn ara wa. Mo mọ yẹn, ó mọ yàn mi. Mo lábẹ́ ẹ̀, ó lábẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Àwọn bó ṣe ń sọ fún mi kò bá òdì lára mi. Ó ń bá mi lára mu. Ó ṣe fídíò wa o. Tí mi ò sì mọ nǹkan tí mò ń ṣe bó ṣe lágbára sí. Ó ṣe fáwa méjèèjì. Olórí wa kò dò, ó ṣe gbagba gbogbo abẹ́ mi ò ṣẹ̀jẹ̀ mọ́. Àmọ́ tẹ́ bá wojú ara mi sígbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ níbẹ̀. Tèmi gan bá fi gíláàsì wò báyìí, nǹkan tí mò ń rí ò tẹ́ mi lọ́rùn. Àwọn kò sí ní mo fẹ́ ṣe sí. Àbí? Kò sára tí mo fẹ́ dá. Ibi tá a ti ń ṣeré pá tá a ti ṣe gbogbo ẹ̀ tán. Àrò oníkálukú wálẹ̀. Mo lọ bomi sára, mo bọ́ sórí bẹ́ẹ̀dì. Ọmọ yìí náà sùn, àwọn mẹ́ta sùn. Nígbà sílẹ̀ mọ́. Ọmọ yìí ò lọ ilé o, ìgbà sílẹ̀ mọ́. Ọkọ mi fún lówó ẹ̀, ó bá tiẹ̀ lọ. Ó pè mí àtọkọ mi. Èmi náà múra bí mo ṣe máa lọ síbi iṣẹ́. Gbogbo ìdájọ́ kan pọ̀pọ̀ mi ń wo fídíò yẹn ni. Nígbà tí màá rí, mo rí bí ọmọ yìí ti ń lá mi lábẹ́ tí mo ti ń lá lábẹ́. Mo ní Fẹ́mi, so you make me to do all this. Ó ní what is that? Ìwọ kọ́ ló ń ṣe lánàá ni. Tó ń ṣe tó ń gbádùn. Ó ní Fẹ́mi kó tó ń ṣe yìí ò dáa. Ó ní ṣe bí máa cover ojú ẹ̀. Mo ní sọ fún mi pé irọ́ ni. Gbogbo ìtajọ́ ń ṣe, ó tà sí website náà ni. Ó ní ìyẹn ní kí n fẹ́ máa fi ṣe lọ́wọ́. Ó ní mo tà síbẹ̀ ni. Ó ní in fact mo tẹ̀ ń pè kára mọ́tò kékeré kan fún mọ́mì. Fẹ́mi kó tó ń ṣe yìí ò dùn mọ́ mi nínú. Okay, mo ti mọ̀ pé òun ṣe irú iṣẹ́ báyìí. Má involve mi mọ́. Ẹ lọ máa ṣe. Ó ní náà o. Ṣé kí n máa involve ẹ bí mo ṣe involve ẹ náà ló dáa. But èmi kọ́ ni mo tún lé, èmi kọ́ ni mo mọ̀ ọ́n sẹ́ǹdí ẹ̀ sí mi ni. Ó yẹ kí èmi ni mò ń jìyà nǹkan tí ó nígbà tó mọ̀ nísìnyí kò sí ẹrù ọba wọn mọ́, òun ò ní secret kankan mọ́. Okay, fóònù ẹ̀ ring, ó ń bá ẹni yẹn sọ̀rọ̀. Ẹni yẹn sọ fún pé kó wá gbọ́mọ tó wà lọ́dọ̀ pé ọmọ yìí tí wà lọ́dọ̀ òun ti pé kó wá gbé o. Kò wá láti jẹ́ ó kọ̀ọ̀kan sọ́dọ̀ òun ní kítíkítí kan. Ó ní mo máa wá gbé tí n bá ti ṣe tán. Mi ò tí ready àti wá gbé ni. Jẹ́ kó ṣì wà lọ́dọ̀ ẹ̀. Mi ò dá lóhùn. Mọ́tò fún mọ́mì mi. Mọ́tò fún mọ́mì mi. Fẹ́mi ti mú nǹkan tèmi àti ẹ̀jẹ̀ ṣe ń kọ̀kọ̀, ó ti gbé sí social media. Lóòótọ́ wọ́n máa ń bojú mi o. Àmọ́ ṣé mi ti wá sórí gbé báyìí?